Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo àtẹ̀gbọ́n mi káàkiri àgbáláyé. Èmi ọmọ yín Comedy Mayor náà ni òkú kò ní sú wa, kò ní rẹwà láṣẹ Èdùmàrè. Máa fẹ́ kí gbogbo wa sáré gbọ́ ohun yìí tí a fi ránṣẹ́ sí Ìbà Gani Adams àti bàbá Májàsọ́lá. Kò ní sú wa, kò ní rẹwà o. Ẹ ṣeun gan. Láì ṣe pé ẹlẹ́dàá mi á dá, láì ṣe pé ẹlẹ́dàá mi á dá, torí ẹ ti bá mi jẹ ẹ tún bá mi mu. Gbogbo eré lásàkẹ́ lè déwájú, ṣùgbọ́n ẹ̀ sáré pé káàdì sí tòótò. Ẹni bá dalẹ̀ ó láti balẹ̀ lọ, àdàbí àdá lọ́la inú kan wá. Ewúrẹ́ tó dá fánù láforí kò, ìbàjẹ́ yóò pé kó yín má dùn bá. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo àtẹ̀gbọ́n mi káàkiri àgbáláyé. Èmi ọmọ yín Comedy Mayor náà ni o. Báyìí máa ń sọ pé kò ní sú wa, kò ní rẹwà, nǹkan tá a dẹ̀ ń tò kò ní rọ́. Kò sí nǹkan tó fẹ́ sáré sọ náà ju wípé àkọ́kọ́ Ìbà Gani Adams kò sẹ́ni tó ń bá yín jà, yín lẹ̀ ń bára yín jà, ṣó ti yé yín. Mo dẹ̀ wá rí gẹ́gẹ́ bí pé ẹ mọ̀ nípa security, ẹ kò jókòó tẹkàn ṣe fàájì yín ni, bọ̀ láti lè máa defend ara yín, òun ló dàbẹ̀ pé fi ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ. Ṣẹ̀mígbà mi máa wà tí ó dàbẹ̀ ẹ̀yà pé tíyàn bá ti sọ̀rọ̀ di stage kan, èèyàn dẹ̀ ní mọ̀ nǹkan tó máa ń sọ mọ́, èèyàn kọ́ dẹ̀ máa sọ̀sọ́kùsọ ni. Gbogbo ìtẹ̀ interview tẹ grant pẹ̀lú Àgbàlá Gabriel, ìsọkúsọ lẹ sọ, nítorí wípé gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò, ṣó ti yé yín, tẹ jẹ́ ẹ̀tọ́ yín ni wípé ẹ gbọ́dọ̀ bọ́nú gbó yẹn kẹ́ lọ máa lé àwọn tó bá jẹ́ àpò wọn fẹ́ máa da ilẹ̀ Yorùbá lára mu. Ṣùgbọ́n nǹkan tẹ́yìn máa ń ṣe ni pé kẹ́yìn ṣáà máa give statistics, kẹ́ máa give information. Wọ́n ti wọlé síbi, wọ́n ti wọlé sígbà o. Kò dẹ̀ sí nǹkan tẹ́ ń wájú wípé ẹ fẹ́ káwọn ìjọba dá lọ pẹ̀lú yín láti dàbẹ́ pé ẹ lè sọ fún wọn pé nǹkan báyìí lẹ fẹ́ tí wọ́n á lè fún yín. Bọ́ nítorí pé wọn ò rí fún yín yẹn, òun ló ń jẹ́ kó dàbẹ́ pé kẹ́ máa sọ, kẹ́ máa ṣe lára olóyè, torí pé ìlara la kà kún. Torí pé olóyè ò ẹ̀fà jáde kí wọ́n dárúkọ pé àwọn kan jókòó, àwọn kan gbọ́pàá, igbá kan àwo kan. Ṣùgbọ́n yín lè jáde ẹ̀dẹ̀ pera yín ní pé àgbàlagbà ní àgbàlagbà tí ń ṣe láńgbàlagbà o, ṣó ti yé yín. Àwọn òkò ráyè láti máa dàbẹ́ ń pàǹjáde láti máa tako anybody, torí pé wáyé ni pé a fẹ́ kí omi àlàáfíà ilẹ̀ káàárọ̀ òjìrè kó dàrú, ṣó ti yé. Òun ló fi dàbẹ́ ń pẹ́ rí pé iṣẹ́ táwa ń ṣe lọ àdúró à ń ṣe lọ, ṣó ti yé. But nǹkan tá a máa sọ fún yín ni wípé tẹ́ ẹ bá mọ bó ṣe lè defend ilẹ̀ káàárọ̀ òjìrè, ẹgbẹ́ inú yín dákẹ́ kẹ́ máa wò bó ṣe ń lọ, ṣó ti yé yín. Gbogbo àwọn tẹ́lẹ̀ believe pé ẹ̀kọ́ ń dà síta tó ń ṣe yàmàyàmà bẹ́ẹ̀ àwọn àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbá, ẹ caution wọn torí pé tí gbogbo ẹ bá padà dàrú orí yín ló ń padà bọ̀, ṣó ti yé yín. Ẹ̀yin sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ drone, ẹ̀yin sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ drone. Kí ni iṣẹ́ drone, kí ni iṣẹ́ tó wà fún, kí lóyìnbó ṣe fún? Even láti kékeré la ti ń wo àwọn tó jẹ́ àwọn American movie, àní wọ́n bọ́ ṣe ń ṣe tó máa gbé kámẹ́rà sí, even níbi tó ti wà ní wọ̀gùn wọ́n yìnbọn. Tẹ́yìn wá ń sọ ìsọkúsọ lẹ́nu, ìsọkúsọ lẹ́ ń sọ. Tọ́ba rẹ anybody sọ fún yín, a máa sọ fún yín, ìsọkúsọ gidigidi lẹ́ ń sọ, ṣó ti yé yín. Intelligent wo lẹ́yìn ni, intelligent tó ń já àwọn èèyàn gbé tẹ́ẹ̀rí nǹkan kan ṣe sí, tẹ́kàn give report lásán. Is that what they call intelligent? What have you done? Even ṣe gbogbo tẹ́lẹ̀ ìjà ní Kétu ní tẹ́jà nígbà ṣẹ́yìn jà ń bẹ̀ in person. Àwa yìí wà ní gbogbo Kétu nígbà tí gbogbo kìíní yẹn ṣẹlẹ̀, ẹ̀yin ò sí on ground now. Nǹkan tẹ́kọ̀ máa ń ṣe náà ni pé ẹ máa ń pe àwọn èèyàn káwọn èèyàn kọ́ lọ dá sí kìíní yẹn ni. Wọ́n ń jà àjà yẹn fún ẹ̀yin ni, kò ṣe bí apẹ̀yìn lẹ́ ń jà. Even tó ṣẹlẹ̀ ń Ṣàgámù gan ẹ̀ sí ń bẹ̀, àwa yìí wà ń Ṣàgámù. Sógbó ìtẹ́kọ̀ ń sọ, tẹ́kọ̀ ń pariwo, tẹ́ ń ṣe gbogbo ẹ̀ á kàn máa wò yín gẹ́gẹ́ bí ń pè wẹ́, ṣé bàbá ìtẹ̀mọ̀ nǹkan tó ń sọ. Bọ́ a lè wá sórí social media ká máa tako ara wa, ṣó ti yé. Bọ̀kọ́ tèmi kọ́ mọ̀ pé ìbàjẹ́ yín kò tẹ́ fi ń ba olóyè Májàsọ́lá jẹ́, kò ní kí olóyè Májàsọ́lá má débi tó máa dé, ṣó ti yé. Bẹ́ẹ̀ yóò lẹ mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ ń ṣe gan, òun ló máa tún máa gbé olóyè Májàsọ́lá ga, ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn. So Ọlọ́run á dẹ̀ gbé wọn ga torí pé wáyé ní pẹ́ tó ti jìyà, tó ti jìṣẹ́ fọmọ káàárọ̀ òjìrè, tó dẹ̀ jáde tán tó lead the front, kò ṣe ẹni tó jókòó sínú yàrá tó máa gbọ́pàá káàkiri ceremonial rẹ̀. Come on.